gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o ní tilé toko. A kú bójú ọjọ́ ṣe rí, ẹ̀rí bó ti lágbára báyìí. Ó ti fẹ́ yíwọ́ tán pátápátá báyìí o. Ọkàn pé kò sí nǹkan kan lẹ́yìn àdúrà náà tún ni. Ṣùgbọ́n ẹ̀yin kan bẹ tèmi kan fẹ́ pè lákèésí tó pé n tó ṣẹlẹ̀ yìí ó yẹ ká máa láì tiẹ̀ tí ì sọ fún yín, ó yẹ kẹ́yìn gangan ti mọ ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé. Tá bá wò dáadáa, èmi ò kọ́kọ́ nígbàgbọ́ náà pé Ọlọ́run ní í ṣèkà fún wa, ìdẹ̀ nígbàgbọ́ pé Tinubu ní ṣàìdá fún wa. Ìgbàgbọ́ tèmi ni wípé kálukú rìnrìn àjò bá ṣe kọ̀wé ẹ̀. Bọ́ Aṣíwájú Bọ́lá Ahmed bàbá, ẹ kàn máa rántí ọ̀nà tẹ́ gbà dépò, ẹ dẹ̀ máa rántí pé kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ lórí ipò yìí tó, kẹ́ ẹ lọ́dún 4, kẹ́ ẹ lọ́dún 8, kódà kẹ́ ẹ lọ́dún 12 pé ẹ máa sọ̀kalẹ̀. Àti ẹ̀gbọ́n àwọn ìjọba tá a ṣe lọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe Yorùbá, bọ̀t inú mi dúpẹ́ yín jẹ́ Yorùbá. Ẹ kọ́kọ́ lọ nígbàgbọ́ wípé àwa lọ́kọ̀ọ̀kan ló gbé yín wọlé, Ọlọ́run ọba ló gbé yín wọlé. Ètí inú mi dùn sí ni pé kì í ṣe pé ìran Yorùbá nìkan lẹ̀ ń fìyà jẹ, tábà sọ pé bí a torí pé Yorùbá ò dìbò fún yín ilẹ̀ sí hand wọn. Bọ̀t ẹ̀yin gangan kọ́ ni mo fẹ́ bá sọ̀rọ̀, àwọn supporter yín mo fẹ́ bá sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin celebrity, ẹ̀yin artist, èmi ò bú yín o pé ṣe campaign, gbogbo wa ò lè lọ sójú kankan náà. Èmi mo ṣe wà ní ìsìn láàrẹ̀ nígbà tá à ń dìbò. Tọ́ àdúrà mi kan ni pé tó Ọlọ́run gbogbo ẹni tí ó bá ṣe dáadáa tí ó débẹ̀ táyé wá fi dá ní ojú ọ wọlé, Ọlọ́run ló wá mọ ìdí tó fi jẹ́ pé Aṣíwájú ló wọlé. Bọ̀ mo fẹ́ ṣe correction kan, àwọn kan bẹ tó pé tẹ́ bá ń sọ̀rọ̀ tàbí tẹ́ bá wí nǹkan kan, ẹ máa wíru wọn máa wíru bóyá ọpọlọ wọn ti lọ ni mi mọ̀. Wọ́n lè máa pé gbogbo nǹkan ní ìtẹ́yìn lọ́rùn, màá máa pé sáwọn ò sínú ayé ni àbábẹ́ sánmọ̀ yìí kọ́ la jọ wà àbí Nàìjíríà yìí kọ́ làwọn ń gbé. Àwọn míì àti máa pé sótì ìpọ́dún kan lórí ìjọba ni, kí ló dé tá a ti ń pariwo. Ẹ sọ ìjọba tó ti jẹ́rí lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́nu àná tájọ́ dáyé tájọ́ ń witness àwọn nǹkan kan tó sì pé wọ́n dẹ̀ gbé epo láti orí 1, wọ́n dẹ̀ times by 4. Ẹ sọ̀jọba, ẹ sọ gọ́ọ̀mẹ̀ntì ọ̀hún tó fi ara ní wá to that extent, tàbí kẹ́ ẹ sọ gọ́ọ̀mẹ̀ntì ọ̀hún tó yẹ pé ráìsì lọ sí price tó lọ yẹn, tàbí gbogbo oúnjẹ generally. Ṣé tó bá fẹ́ support èèyàn, ìyẹn ò ní kó má bẹ́ẹ̀ nìyẹn sòdodo ọ̀rọ̀, kó tàbí pé oúnjẹ ń bẹ kó o sọ fact ìní tó oúnjẹ yẹn gangan fi lè pẹ́. Máa lùlù bámúbámú mo yó, èmi ọmọ pé bí ń pọ̀ mẹ́ni kọ̀ọ̀kan. Kí o wá mọ̀ ṣe wá sí orí burúkú fún wa pé ṣe tí ìlọ́dún kan ni, ṣé kìíní kan ò lè jì báyìí lọ ni, ṣé kìíní kan kọ́ ló yọ ni, tí yóò padà dá tá a fi jẹ̀yà ọdún 8 lọ́wọ́ Buhari. Àbí bẹ́ẹ̀ ṣe jọ pariwo ṣé bàbá kọ́ ẹ̀ yóò ní sùúrù ń gbowó jọ lọ́wọ́, àwọn EFCC ti bẹ̀rẹ̀ ẹsẹ̀, kí lẹ mú bọ̀ ń bẹ̀? Àmú kọ̀kọ̀ bọ̀. Ṣé bẹ́ẹ̀ náà lẹ ti fẹ́ kán forí rọ ilé náà kán fi jẹ̀yà ọdún 8 gbé? Ọlọ́run tí ẹni jẹ́ ajírú ilé ìfọdún 8, Ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, inshallah bí kò dára tó láì. Ìṣẹ̀dá àwọn ọmọ tuntun ṣẹ̀ ń bí wá sáyé báyìí tí wọ́n ń bí sínú ìyà báyìí kò ní jẹ́ kọ́dún 8 ó ṣe é ṣe fún yín. Ẹ̀yin supporter lèmi fẹ́ bá sọ̀rọ̀, ààrẹ ò tí ì ṣẹ̀ rárá. But ẹ̀yin celeb, mo kí King Wasiu Ayinde Marshal, kábíyèsí bàbá. Mo ṣẹ̀ṣẹ̀ gbà pé lórí ọmọọba Ìjẹ̀bú ni yín tòótọ́, mo ṣẹ̀ṣẹ̀ gbà pé máyégún ilẹ̀ Yorùbá ni yín. Torí pé the way tẹ́ ṣe bold lórí stage láti lè sọ̀rọ̀ bó tiẹ̀ jẹ́ pé ẹ̀ sọ tán ẹ̀ sọ kù, that's normal thing fún ọmọ Yorùbá tán kọ́ tó gbẹ̀kọ́ tán bíire. But still not sir, tí ò bá ti sí changes ẹ máa sọ̀rọ̀ yẹn gbà ẹbẹ̀ yìí sọ ti bàbá Ọbásanjọ́. But orí ọ̀fẹ́ wà fún yín sir. Alhaji King Wasiu Ayinde Marshal, I'm sorry to call you Ìmáyégún,
bàbá bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ yẹn tẹ́ ẹ sọ̀kù yẹn sẹ́rí lè tẹ́ ẹ sẹ́kù yẹn sà ẹ máa gbé lọ sí Àbújá ẹ lọ bá bàbá sọ̀rọ̀ ẹ bá aṣíwájú sọ̀rọ̀ ẹ jẹ́ ká aṣíwájú mọ̀ para ni wá ẹ jẹ́ ká aṣíwájú mọ̀ para ni Nàìjíríà èmi kí yín mo yìn yín o torí mi expect pé lè sọ̀rọ̀ rárá èmi ti wò pé gbogbo tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí kò kan ẹ̀yin kan pàápàá jùlọ kò kan ẹ̀yin tẹ́ súnmọ́ ìjọba ṣùgbọ́n mo mọ̀ pé ẹni tó bá súnmọ́ ìjọba tó bá jó nítorí àánú tó ń tọrẹ fáráàlú tó ń tọrẹ fún mọ̀lẹ́bí ẹ̀ wàláì ó máa fèlè bẹ́ẹ̀ ṣe fèlè ó máa mọ̀ wípé tó bá yẹ pé èèyàn 20 ló ń bọ̀ ní nǹkan lóṣù ó mọ̀ pé yóò ti di 40 ó mọ̀ pé yóò ti di 60 báyìí láti last year láti 2023 everybody mọ̀ bí fòrò yẹn ṣe tó báyìí but títí fi dájú àwọn eléyìí tẹ́ ẹ sọ tẹ́ ẹ sẹ́kù sínú yẹn wọ́n lò wọ́n ẹ bá bàbá sọ̀rọ̀ tó bá yẹ pé àwọn kan ìní ò jẹ́ kán fẹ́ rí ìjọba yẹn ṣe èmi ò gbà ó lélẹ̀ tèmi ò ní gbàgbọ́ torí ẹ sọ pé àwọn kan àríjẹ ní mọ̀dàrú tó bá yẹ pé àwọn náà ni ò jẹ́ kán rí ìjọba yẹn ṣe àwọn ní báírò wà lọ́wọ́ wọn kán má ti sáré second term kán má wò pé àwọn máa fẹ́ fọ́ àwọn tán máa gbé àwọn lọ́wọ́ fún second term aráàlú ló ń dìbò tó bá yẹ pọ́dún mẹ́rin yìí náà wọ́n bá rí ṣe tó bá yanjú ó pè wọ́n ju kí wọ́n sọ ọdún mẹ́jọ káfí pèsè wọn kó mẹ́lọ. because tán bá yọ ọdún mẹ́rin kúrò ní ọjọ́ orí wọn ìwọ̀nba tó kù tán bá fi ṣe dáadáa nínú ayé táyé ń kọrin rékì wọn wàláì ó wúlò fún wọn ju kí wọ́n yọ ọdún mẹ́jọ kó mẹ́ káyọ̀ mọ̀ kọrin búkì wọn lọ. àwọn ọ̀nà kan wà tán bá ti hàn pé nǹkan kan ò ṣeé ṣe kódà tó yẹ pé epo yìí náà ni wọ́n gbẹ́mìí lé ipe káwọn sáyọ subsidy yìí náà ni ká máa jí epo yìí náà ni ká máa repo 1000 náà ni àwọn ọ̀nà kan wà tí wọ́n lè ṣe fún wa táyé lè gbàrọ̀ wá lọ́rùn tó pé tó tá a bá tiẹ̀ ń ra epo yẹn ní price yẹn kò ní í ní wá lára à ń fi ìnira rówó àtẹ̀ tó ń fi ìnira náà à ń fi ìbànújẹ́ rówó àtẹ̀ tó ń fi ìbànújẹ́ náà tábà wí lẹ́nìí a lè má lè wí lọ́la o àrà tó bá wọ anybody kó lè dà lórí tí mò ń sọ yìí everybody ló free láti sọ̀rọ̀ but expectation mi pẹ̀lú ẹ̀yin celeb pàápàá jùlọ ẹ̀yin oní tíátà èmi ò bú yín o business lẹ ṣe ẹ̀dẹ̀ jẹ lọ opportunity lẹ ní ìdá ẹ gbowó lọ Tinubu ẹ gbowó lọ́wọ́ wọn ẹ gbowó lọ́wọ́ MC ẹ gbowó lọ́wọ́ wọn gbogbo bíkíbi tí everybody yín bá ti gbowó I don't bloody care ṣùgbọ́n now tí gbogbo ẹ̀ wá rí báyìí mo mọ̀ pé ní platform tẹ́ ti máa ń ṣèpàdé gbogbo ẹ̀yin tọ́rọ̀ kàn ẹ mọye ju yín o I don't need to mention name mi ní láti dákọ̀ ẹnì kankan nínú ẹ̀yin celeb wa ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́jọ jẹ́ campaign team organization fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu you know yourself ó mọ́ra rẹ̀ ẹ lọ sórí tíìmù yẹn padà ẹ gádà ara yín jọ ẹ bá wa pariwo ẹ sunkún sí bàbá létí pé ara ni wá o everybody yín náà mọ̀ o ẹ mọ iye tẹ́ ń gbà fún location sí o ẹ mọ iye tẹ́ fi ń repo o èyí tó lè ya fíìmù sí mojú ara rẹ o kálukú yín owó tẹ́ ẹ jẹ ṣé ẹ ti máa pọ̀ times 20 báyìí owó tẹ́ ẹ jẹ yẹn wá kọ́ ló important èmi ò blame yín but bẹ́ẹ̀ ṣe péjọ yẹn tẹ́ ẹ pariwo bàbá ó lè èmi ò sọ pé pípéjọ yín àbáriwo yín àbí campaign yín ló gbé Aṣíwájú wọlé but for now ẹ ti need láti gather together ẹ ní láti bá wa plead ẹ bá wa bẹ̀ wọ́n ni ẹ̀yin láṣẹ ẹ̀yin súnmọ́ wọn ẹ̀yin lè bá wọn sọ̀rọ̀ ẹ̀yin ní platform tẹ́ ti ń bá wọn sọ̀rọ̀ ẹ bá wa bẹ̀ wọ́n kódà bí ọ̀rọ̀ ajú sáìsì irú ètò Aláàjì Wasiu Àyìndé ṣe yẹn lọ ẹ̀yin ní ẹ̀kan bá wa ṣe yẹn ẹ bá wa plead ẹ bá wa bẹ̀ wọ́n ọjọ́ ara ni wá ṣàrò ní ẹ̀yin ni ẹ̀yin náà lo avenue tẹ́ ní náà Ọlọ́run ló gbé yín súnmọ́ wọn Ọlọ́run ló ní kán mọ̀ yín rí Ọlọ́run ló ní kẹ́yìn náà mọ̀ wọ́n rí ẹ gbowó ẹ ṣe campaign ìyẹn ò ní pé kẹ́ ẹ má lè sòdodo ọ̀rọ̀ níbi tó bá ti yẹ kẹ́ ẹ sọ takọtabo yín ẹ mọ̀ra yín
àǹfààní wà fún yín even though tẹ́ ẹ̀ bá lè ṣe fídíò pé bàbá ẹ jọ̀ọ́ o ara ni àwọn èèyàn wa o bàbá ẹ jọ̀ọ́ o ẹ bá wa wá nǹkan ṣe sọ́rọ̀ oúnjẹ o bàbá ẹ jọ̀ọ́ o ṣé dọ́là ló jẹ́ nǹkan wọn ẹ bá wa wá nǹkan ṣe sí o tẹ́ ẹ̀ bá lè ṣe fídíò tó bá máa dètè jù sí yín lára then ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ̀rọ̀ sí yàn náà tẹ́ bá rẹ́ni tó ṣe fídíò nù wọn tàbí ẹni tó sọ̀rọ̀ irú Bálájí Wàsíù Àyìndé ṣe sọ̀rọ̀ yẹn àtúrò àwọn míì tó máa lọ sọ̀rọ̀ òdì sí wọn ẹ nídẹ̀ẹ́ ẹ já yín olódò àmẹ́yẹn tí ò lọ skul ṣé gbogbo ẹni tó jẹ́ ń bẹ̀ ló lè sòdodo ni wọ́n máa ń sọ débi kan tó ń sọ pé à ń bínú inú mi ti ń dùn mo ní ọ̀rọ̀ fẹ́ bọ́ pé ìlú eléètò Ọbásanjọ́ jẹ kùngbà yẹn aṣáájú náà fẹ́ jẹ ẹjá yín olódo ẹni tó bá lè jáde bẹ́ẹ̀ àwọn tó bá lè jáde bẹ́ẹ̀ ṣé mo ẹ̀rú máa bẹ́ everybody torí mo mọ̀ pé ká ní kò ṣe Yorùbá ló wà ń bẹ̀ ká ní ẹ̀yà míì ló wà ń bẹ̀ ni Yorùbá ti máa protect ti pẹ́ àti máa protect mo mọ̀ ní wàhálà Lagos State náà ni ó sì ti bẹ̀rẹ̀ but torí pé bàbá wa ló wà ń bẹ̀ torí pé bàbá wọn ló wà ń bẹ̀ ok bàbá yín ti wá wà ń bẹ̀ nìyẹn ó ti wá rí bó ṣe ń rí yìí nísìnyìí ó máa difficult fún ordinary person láti sọ̀rọ̀ anyhow but ẹ̀yin tọ́lọ́ ń pé kẹ́ ẹ nífọ̀n kẹ́ ẹ lè kánná dé pé ẹ tẹ́ bá sọ̀rọ̀ kò ṣe irú yín náà máa gbé kò ṣe irú yín náà kàn ní rí mọ́ suddenly oore ọ̀fẹ́ wà fún irú yín láti jáde tẹ́ bá reviews láti jáde tẹ́ ẹ̀ jáde láti sọ̀rọ̀ tàbí láti bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ a máa mention yín ṣe mọ̀ pa gbogbo alẹ́ lájọ mọ́ra wa àdẹ̀jọ súnmọ́ra wa àdẹ̀jọ dá síra wa bó tó ti rí báyìí ẹ kàn bá wa bẹ̀bẹ̀ ni bẹ́ẹ̀ lásán lè máa bẹ̀ bá sì pa àníkẹ́ bú wọn àníkẹ́ sọ̀rọ̀ òdì sí wọn àníkẹ́ sọ̀rọ̀ láìfi sí wọn but Bálájí ṣe bẹ̀yàn yẹn ẹ̀yin náà bá wa bẹ̀ wọ́n ẹ bá wa lo ojú tẹ́ ẹ ní orúkọ tẹ́ ẹ ní àǹfààní tẹ́ ẹ ní àǹfààní tẹ́ ẹ ní náà ni wípé ẹ stand ẹ̀yin lè fọwọ́ sọ̀yà wípé èmi ò campaign fún wọn nísìnyí mi lè fọwọ́ sọ̀yà mi ìdìbò rárá ìdí ẹ̀dìbò president débi pé máa fọwọ́ sọ̀yà mi ìgbà £1 débi pé máa fọwọ́ sọ̀yà but ẹ̀yin ẹ mọ̀jà ajá pé bóyá ẹ gbowó tàbí ẹ gbowó but ọwọ́ pé ẹ convince àwọn fans yín then ẹ dẹ̀ lẹ́nu àǹfààní wà fẹ́yìn èmi ò mọ ibi tí mo sì lè sọ kọjá bí mo ṣe ń sọ but everybody yín náà mọ frustration tó wà fún wa ẹ̀yin náà mọ̀ ẹ rí i pé gbogbo àwọn yahoo ni àwọn olè kéékèèké tán máa ń gba fóònù ẹ rí i pé wọ́n ti dájí ni gbé wọ́n gbéjọba o aráàlú náà ń gbé o olórin kan dẹ̀ kọrin ó ní tẹ́ ẹ bá ní kó kàn yín ó lè kẹni tí ó kàn yín o ọlọ́run mọ́jà burú ó kan gbogbo wa o torí pé àìríṣe ní mólùdégà ó kì wo ni ó kì fúlàní kò sí tí mọ́pọ̀lọpọ̀ ẹ̀wù kidnapper ti pọ̀jà wá tí wọ́n ń jí gbé gan lọ báyìí bọ̀ kò sí tó ń jẹ́ kán pọ̀ bẹ́ẹ̀ ju pé kò sí jíjẹ kò sí mímu ìnira ti dé kálukú ti dá omi léná jù yẹ fún lọ so tábà tí ẹ wàá rọ́nà d'Àbújá táàrọ̀ náà dẹ́kọ̀ then nísìn president wa nísìn wọ́n ṣe tó máa ń wá sórí social media but ẹ̀yin fúnra yín tọ́lọ́run pé kẹ́ ẹ ní platform tẹ́ ẹ kó jọ ẹ̀yin celebrity ẹ̀yin artist ẹ̀yin ohun tíátà tẹ́ ẹ polongo aṣíwájú ẹ̀yin olórin tẹ́ ẹ polongo aṣíwájú ẹ bá wa bẹ̀ bàbá ẹ bá wa bẹ̀ wọ́n àwọn kan ò ní sọ̀rọ̀ tó ráwọn kan díù pẹ̀lú dọ́là kí dọ́là máa lọ bí kọ́ máa lọ 2,000 3,000 ló máa jọ lójú àwọn kan bọ̀ tẹ́ bá ta dọ́là náà tẹ́ bá gba dọ́là náà tẹ́ ṣe sí náírà tẹ́ lówó gọbọi lọ́wọ́ ní tẹ́ máa fi ra nǹkan ẹ mọ́ gbàgbé pẹ́yìn nìkan kọ́ lẹ̀ ra nǹkan lọ́jà. àárín ọdún kan yìí ọdún àkọ́kọ́ yìí tán ń lò lọ yìí tẹ́ ń sọ pé wọ́n ti lọ́dún kan délẹ̀ yìí tí frustration ti mú wa báyìí káwọn náà ṣe nǹkan kan tó lè jọ wá lójú tàbí tó tẹ̀lé tó ní effect ìdùnnú kan nínú kò sí náà ṣé palliative ló kàn palliative tẹ́ ń pé tí ò generate àwọn olóṣèlú gan tẹ́ ń pé fún tó dọ́dọ̀ wọn ni ká tó pa wà aráàlú. ẹ̀yin governors ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá bẹ̀ president
ẹ bá bẹ president, ẹ mọ́ lùlù bámúbámú mo yó ẹnu mi ò tọrọ bí èèyàn ní lórí ẹ̀yin governors torí mi náà campaign, mo campaign fún Ṣèyí Mákindé, mo campaign fún bàbá Èkó, wọ́n ní kí n campaign fún wọn ni. Mi ní káàdì Lagos state lọ́wọ́, káàdì Ọ̀yọ́ state mo ní lọ, mo sì dìbò fún Ṣèyí Mákindé. bọ̀tẹ́lẹ̀ tó ń bẹ́ lẹ́yìn kì í sọ̀rọ̀ gọ́vnọ̀, ibi tó ti kan gọ́vnọ̀ ni pé káwọn náà jọ, àwọn náà súnmọ́ aráàlú ju president lọ, káwọn náà pera wọn kọjọ́ kan bá bẹ ààrẹ. ìṣèlú dàbí a mọ̀ pé ilé Barrister ti kọrin, ó ní ilé tó dáwó lọ́jọ́ kan péré ó lè mọ̀ ṣe túnṣe lọ́dún 6. lágbájá ṣèlú kò dán mọ́rán, tàmọ̀dé ṣèlú kò dán mọ́rán, igi yìí ó dá yọ níná, tọ̀hún ó dá yọ sọnù, kíjọba ó tètè jiná kíá. a mọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá gba àkàrà lọ́wọ́ èèyàn yóò fún èèyàn lóyin, ẹni tí ó bá wá gboyin lọ́wọ́ èèyàn náà kọ́kọ́ fún èèyàn lákàrà. mi ì rí bì kankan tá a lè mark látìgbà tó ti bẹ̀rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì yìí láti May 2023, mi ì rí bì kankan tá a lè point pé láspect yìí o ẹni tó ń kọ́lé lọ ò lè kọ́ mọ́ lásìkò yìí, ẹni tó ti sanwó mọ́tò díẹ̀ lẹ́ ò lè lọ gbà mọ́, àti jẹun nira, wọ́n wá ń withdraw ọmọ kúrò ní private, wọ́n wá ń kó wọn lọ sí public. ẹ má fara ni wá, ẹ̀yin tẹ́ ẹ lè bá wa bá wọn sọ̀rọ̀, ẹ bá wa bá wọn sọ̀rọ̀, ẹ bá bàbá sọ̀rọ̀, ẹ bá bàbá sọ̀rọ̀ kórìí wa ọmọ bí gbogbo yín. àsìkò rèé o tó yẹ kẹ́ ẹ bẹ́ wulẹ̀ gan, àsìkò rèé ló yẹ kẹ́ ẹ bọ́ sọ́ọ́lẹ̀ kẹ́ ẹ bá bàbá sọ̀rọ̀. àsìkò yìí tíjọ́ ní rìázà ni. ẹ bá bẹ president, ẹ bá bẹ president, ẹ bá bẹ Bọ́lá Ahmed Tinubu. sọfánẹ́sì yìí pọ̀, èmi ò ní tẹnu gbó bí ẹwọ ní ìsìn nífẹ̀ẹ́ lè sàsọmọ. ìwọ tó bá fẹ́ drop kọ́mẹ́ǹtì orí ibú mọ́ tó drop o, kọ́mọ̀ pé gbogbo ègún tí ń bẹ nínú bíbélì ni ọmọ bọ́ sórí rẹ, kọ́mọ̀ pé gbogbo ègún tí ń bẹ nínú kùránì ni ọmọ bọ́ sórí rẹ. tàbá tí àdá alátarodo yọmọ bẹ́lẹ̀ olórí, yọmọ bọ́ lórí ìwà àtẹ̀bí ẹ̀ mọ́ tó sọ sórí kọ́mẹ́ǹtì. mo ní kẹ́ ẹ bá wa bẹ̀bẹ̀ ni, ẹ̀yin níjọ nínú ẹ̀sìn, ẹ̀yin olórí ẹ̀sìn Islam tẹ́ ń gbéra yín lọ ilé ẹjọ́, tẹ́ ń lọ fa wàhálà, tẹ́ ń bára yín já, ṣé ń tọ́kànnù aláìmọ̀ tọ́kàn ti faná lé kókó. nítorí ẹ kókó bó yín ọ̀bọ̀ òkú bó yín ọ̀bọ̀, ẹ pera yín jọ kẹ́ ẹ ní kí àwa ìjọ mùsùlùmí o, àwọn àfa kàkàkàkàkà, because nígbà tẹ́ fẹ́ dìbò ebi religion wà nù tẹ́ fi campaign, religion wà ń bẹ, ìpè ètò ẹjọ́ jẹ́ mùsùlùmí ni ó wà ń bẹ, mùsùlùmí ti débẹ̀ tán nísìn o, ọ̀ya ìgbésẹ̀ wo lẹ fẹ́ gbé lórí bó ṣe rí yìí. sòtọ́ ẹ kó gbogbo yín bọ̀kọ̀bọ̀, ìgbà abẹ́rẹ́ ló lè bọ̀ lóòkùn. àbígbà tán fẹ́ ṣe election lọ́yọ̀ state tí Ṣèyí Mákindé jẹ́ kristẹni, ṣé ẹ fi campaign against ìpè kan tẹ̀lé ẹnìkan ní mùsùlùmí. òkè ó ti tún dókè nísìn, àwọn wọ́n dẹ̀ sọ yín lẹ́nu, wọ́n ní báwo ni mùsùlùmí ṣe máa jẹ́ president tí mùsùlùmí tó máa jẹ́ vice president. ẹ̀dẹ̀ wọ́n consider yín, wọ́n dẹ̀ dìbò, wọ́n gbé mùsùlùmí méjì wọlé, mùsùlùmí méjì ti wà lórí àléfà ní sọ́yà kílà achievement ẹ̀. ẹ̀yin ẹlẹ́sìn yẹn, ẹ̀yin ló yẹ kẹ́ ẹ pèrà yín jọ. ṣé gbogbo mùsùlùmí ni mùmínì ni? àìmọye mùsùlùmí tí ọmọ bíi kíplà kọjú sí, àìmọye mùsùlùmí tí ọmọ bí wọ́n ti ń sàlùwàlá tó kàn gbókọ̀ kárí bíi háràhárà. kí ló wá dé tẹ̀ organize wá sí ìjọ kan gbogbo yín lọ sábùjá kẹ́ wá jókòó kẹ́ ṣe wá sí fún ààrẹ, lẹ́yìn kẹ́ mọ́ sọ pé Ọlọ́run ní kílẹ̀ mọ́ gbé wá ẹ̀ṣẹ̀, kí ni wọ́n mọ̀ gbé wá ìyà. ṣé ìyà Ọlọ́run lè yá bí ìyà ààrẹ? ìyà èwo ni? kálukú yẹra rẹ̀ wò, oore ọ̀fẹ́ tèmi ní ìwọ̀n ń lò yìí o, oore ọ̀fẹ́ tẹ́yìn náà bá ní ẹ lò kò bọ́ lọ́nu. tó bá wá fún mi yóò le díẹ̀ o, mo wà ní ara ń kan Gaza báyìí o, ara ń kan Gaza o, kálukú mọ tí ó sọ lórí social media ni o.